níbo gan ni ayé yìí ń lọ ní pàtó tó fi di wípé ẹ̀dá kan sáré owó, sáré ọlà, sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ fènìyàn ṣògùn owó nítorí àti jẹ́ èèyàn láyé? ṣé lóòótọ́ gan ni ọ̀rọ̀ tó ń wípé béèyàn ó bá jẹ́ èèyàn láyé ó gbọ́dọ̀ jèèyàn, àbí ọ̀rọ̀ àfẹnusọ lásán ni? ẹ wá gbọ́ làbárè lórí bí àwọn èèyàn tí wọ́n tó mẹ́wàá níye bí wọ́n ṣe ń tẹ ẹ̀yà ara ènìyàn láti máa fi ṣe ògùn ọrọ̀, ògùn ọlà àti àwọn ògùn mìíràn bíi ẹ̀yọ́nú, ọ̀wọ̀ àti ojú rere, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ráwọ́ tó wọn. Fọ́nrán èyí tí àwọn ẹni ọ̀hún ti sọ̀rọ̀ ó wà nínú ìròyìn yìí, ẹ fàpèrè lédìí kí ẹ máa bá ìròyìn yìí bọ̀. Ohun tó gbé mi débí ni pé mo lo kíní ogun eré yẹn mo fi ṣe bí àṣejẹ lẹ́yìn ó parí, náà ló gbé mi débí. Wọ́n lé àṣírí bíbò ní iṣẹ́ fún láti bí ọdún méjì, kò sí nǹkan kan, ayé mi kàn tó rán dáhùn sí ni, kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Níbo lẹ ti rí orí tẹ́ lò? Ẹni tó fún mi gan ohun tó kọlù iná ìfẹ́ kọkọlù mo fi pátì bí ó yá yí lórí ni bí ògógóró náà lórí ìpara àṣẹ lè mọ̀ ni láti gbà yẹn náà òun náà kẹ́ ń fi rírìn kìíní kò àti gbà náà ti wá lóbi ọdún méjì sẹ́yìn yẹn kò sí yàtọ̀ kan láàrin rẹ̀. Ẹ tí ì dáhùn question mi. Yes, sir. Orí tẹ́ ń lò. Yes, sir. Ibo lẹ ti máa ń rí? Náà mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ń gbà yẹn láti bí ọdún méjì sẹ́yìn gbà ni láti gbà tó sì ti fún mi tó sì ti di pé òun náà ti bóyá ògógóró ló yí lórí bákan ni tí mo ti lò tí mi náà ti wáyé mi kàn rán dáhùn ni kò sí kókó kan mo fi padà pàtì pé tó ajẹ́sí pé kíní yìí tí wọ́n sọ kò sí kẹ̀kẹ́ ń bẹ irọ́ gbu níjẹ́ bẹ́ẹ̀. lásìgbò bẹ́ sílẹ̀ láàrin ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Haúsá ní ìpínlẹ̀ Ògùn lágbègbè Ewékòró. Mi ò mọ ibi tí àwọn ènìyàn ti rí ìròyìn èyí tí wọ́n ń gbé káàkiri o wípé Kíra ìyẹn Shakirat Taiwo Hasan Ògògó, ọ̀kan lára àwọn ọmọbìnrin Ògògó, wípé ó ti bímọ ọkùnrin làǹtìlanti. Ẹni tí í ṣe ìkejì rẹ̀ ìyẹn Halima Taiwo Hasan tí gbogbo ènìyàn tún mọ̀ sí Lima ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí, wípé Kíra kò tí ì bímọ, oyún nìkan náà ni ó sì ní àsìkò tí a wà yìí. Àdúrà wa ni wípé kí Ọlọ́run má jẹ́ ká bá wọn bí ọmọ pàpàǹlágí, ọmọ tí yóò gbẹ̀mí òbí, pẹ̀lú bí iléeṣẹ́ ọlọ́pàá ti ráwọ́ tó ọmọkùnrin kan ẹni 20 ọdún èyí tí ó ṣekú pa bàbá rẹ̀ pẹ̀lú bí ó ṣe ṣá bàbá rẹ̀ ní àdá ní gògóńgò lọ́rùn. Àwọn ajínigbé ti jí ọ̀kan gbòógì lára àwọn awakọ̀ àjàgbéjò ti Dangote gbé ní agbègbè Ìbèṣè ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti fi àwòrán àti orúkọ àwọn ọlọ́pàá èyí tí ó lùgbàdì ikú òjijì nígbà tí wọ́n ń wọ̀yá ìjà pẹ̀lú ìtàpórógẹ ìbọn pẹ̀lú àwọn jàǹdùkú agbébọn ìyẹn báńdíìtì tí wọ́n lé ní 400 ìyẹn 400 èyí tí wọ́n fẹ́ lọ ṣe àwọn iṣẹ́ láabi ní agbègbè kan ní ìpínlẹ̀ Kẹ́bí. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Nínú àdúrà wa èyí tí a máa ń gbà lójoojúmọ́ ni wípé kí Ọlọ́run má jẹ́ káàrin àrìnfẹsẹ̀ sí níbi tí ilẹ̀ yóò sì ti gbẹ̀jẹ̀ kọ́lọ́ má jà rìn síbẹ̀, pẹ̀lú bí àwọn kan tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarìgì jàǹdùkú tó jẹ́ wípé ohun tí wọ́n jingiri nínú rẹ̀ ni kí wọ́n máa tẹ̀ ìyá ara ènìyàn láti máa fi ṣe ògùn ètùtù, ọlà àti ògùn ajé fún àwọn tó jẹ́ oníbàárà wọn. Èyí ni iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe alamí lórí wọn tí wọ́n sì rí ọwọ́ tó àwọn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ láabi yìí, pẹ̀lú bí wọ́n ṣe ti jingiri nínú kán máa wú òkú olókùú, kán máa jí ènìyàn gbé, kán máa pànìyàn, kó sì máa ta ẹ̀yà ara ènìyàn ní iye tó bá wù wọ́n, tí wọ́n sì jingiri láti máa lo àwọn ẹ̀yà ara ènìyàn láti máa fi ṣògùn owó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti pàṣẹ tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá náà ìyẹn DSP Àyànládé ni ó ti jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ tẹ àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí láwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tí ó ń gbógun ti ìwà ọ̀daràn níbi tí ó ti ṣalamí wọn tí ó sì dọdẹ wọn. Ṣùgbọ́n ohun tó yani lẹ́nu jù nínú àwọn ìwà yìí ni pé àwọn ẹni yìí ni wọ́n jẹ́ àáfàá tí wọ́n sì ní ilé kéwú èyí tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ wọn ní kéwú àti ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí àwọn àáfàá èyí tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣerúfẹ́ ìwà yìí, kí gan ni wọ́n fẹ́ mọ kó àwọn ọmọ wọn gan nílé kéwú? Òun gangan ní ọ̀rọ̀ tó ta kókó tí àwọn ènìyàn ń bira wọn lórí ọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ bí àwọn àlàyé ọ̀rọ̀ ń ṣe lọ, torí wípé àwọn àgbábọ̀ wọ́n ní wípé ẹnu oníkàn báyìí la ti ń gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mùtá. Ẹ gbọ́ ohun tí gbogbo wọn sọ ní sísẹ̀ntẹ̀lé lórí bí ọwọ́ pálábá wọn ṣe ṣẹ́gi. Orúkọ mi ni Taofik. Taofik kí ni? Rahimi Taofik. Kí ni ẹ̀sùn wo ni wọ́n fi kàn yín pé ẹ ṣe? Ẹ̀sùn pé mo fún Nẹ́sìrù ní ẹran tí mo gbà lọ́wọ́ Jímọ̀.
Okay. Ṣé wọ́n fi kàn yín ní abẹ́ ṣe? mo gbà á lọ́wọ́ Jímọ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ ìmọ̀ ń lọ sí pẹndigírádì mi pẹ̀lú dókítà tó ti kú àti àfọ Ibrahim nílẹ̀ làjọ mọ́ lọ tẹ́lẹ̀ ńgbọ́ ayé mi ti fi ilẹ̀ ìlọ́mọ́. Tẹ́ ẹ bá lọ burial ground yẹn àwọn nǹkan wo lẹ máa lọ ń wú jáde ńbẹ̀ lára òkú? ẹran náà bẹ́ẹ̀ ni pẹ̀lú ọkàn rẹ̀. Pẹ̀lú ọkàn. bẹ́ẹ̀ ni. Báwo ni ẹ ṣe máa ń ṣe tí àwọn tí wọ́n ń ṣọ́ ìsà òkú yẹn tí wọ́n ṣe kí ń mú yín? Àwọn wo lẹ́jọ́ máa ń ṣiṣẹ́ ní ibi burial ground? àwa àti dókítà náà àti Ibrahim tó gbọ́. Táwọn ń ṣiṣẹ́ ń bẹ̀ ni? wọn ò ṣiṣẹ́ ń bẹ̀. Okay. Kí lẹ máa wá ń ṣe táwọn tó ń ṣọ́ ìsà òkú yẹn ò kí ń mọ̀? ẹnìkan yìí sọ bẹ́ẹ̀. Wọn kì í sọ bẹ́ẹ̀? bẹ́ẹ̀ ní gbogbo yìí. Okay. So àwọn èèyàn wo lẹ máa ń ta àwọn ara èèyàn fún yìí? lẹ́sìrù. Ta onda? òun ni. Okay. So àwọn òkú tẹ máa ń lọ ń wú tẹ máa lọ ń yọ ẹ̀yà ara wọn yìí, ṣé àwọn òkú ayé àti àwọn òkú tó ti pẹ́ ni àbí àwọn òkú tuntun tán ṣe ẹ̀sìn? tí wọ́n bá ṣe ṣe bí ijọ́ mẹ́jọ. Ó mì pé ẹ lọ máa ń dúró síbẹ̀ láti wò bóyá wọ́n ń sin òkú ní òní o, tó bá ti rí i pé wọ́n sin òkú kan síbí lónìí o, ẹ máa wá ka ọjọ́. bẹ́ẹ̀ ni sà. Àwọn burial ground wo lẹ ti lọ ṣe irú nǹkan báyìí? ní ọ̀nà àgọ́ rẹ̀ ní Ṣakí. mo ní ọ̀nà báyìí ni abáyọ̀dé wọn bá ní tò àmì kíní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí ń gbọ́ ìbò wọn ní ọ̀dà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sùkú bí wọ́n ṣe gbé masínì nìyí nígbà táwọn wájú dẹ̀ báyìí wọ́n sọ mí náà ọkọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. Ogun àgbà tẹ́ fẹ́ ṣe ló gbé yín débi báyìí. òun ló gbé mi dé báyìí o. tí lọ́dọ̀ náà pé ohun tí ṣèṣìn lélẹ́yìí jẹ́ ó ṣèṣìn ni o irú eléyìí ò ní wáyé mọ́ o tó bá tó ṣẹlẹ̀ báyìí kò sí kankan mọ́ àtàmọ́tẹ́lá ìlú kedere ni o. The 10 suspects here were arrested on the 1st of August 2026 to allegedly to have been in possession of unlawful possession of fresh parts suspected to be human parts. They were arrested at different locations within Oyo State. Some were arrested in Iseyin, while others were arrested at Shaki. Nurudeen Ganiyu. Kí ló gbé yín débi báyìí? Ohun tó gbé mi débi ni pé mo lo kíní ogun eré yẹn mo fi ṣe bí àṣejẹ lẹ́yìn ó parí náà ló gbé mi débi. Wọ́n lé àṣírí bíbò ní iṣẹ́ fún láti bí ọdún méjì kò sí nǹkan kan ayé mi kàn tó rán dáhùn sí ni kò sí kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ rárá. Níbo lẹ ti rí orí tẹ́ lò? ẹni tó fún mi gan ohun tó kọlù iná ẹ̀ nífẹ̀ẹ́ kọkọlù mo fi pàtì bí ó yá yí lórí ni bí ògógóró náà lórí ìpadà sẹ́yìn lè mọ̀ ni láti gbà yẹn náà òun náà kẹ́hìn fi rírìn kìíní kò àti gbà tẹ́mínà tí wàá lù bí ọdún méjì sẹ́yìn yẹn kò sí yàtọ̀ kan láàrin rẹ̀. Ẹ tí ì dáhùn question mi. Yes, sir. Orí tẹ́ ń lò. Yes, sir. Ibo lẹ ti máa ń rí? náà mo sọ pé ẹni tó fún mi ìlà òun náà ló fún mi ní títí níbẹ̀ ń gbà yẹn láti bí ọdún méjì sẹ́yìn gbà ni láti gbà tó sì ti fún mi tó sì ti di pé òun náà ti bóyá ògógóró lóyí lórí bákan ni tí mo ti lò tí mi náà ti wáyé mi kàn rọ́ndà òun ni kò sí kókó kan mo fi padà pàtì pé tó ajẹ́sí pé kíní yìí tí wọ́n sọ kò sí kankan bẹ́ẹ̀ irọ́ gbu níjẹ́ bẹ́ẹ̀ èèyàn kẹ́ tó máa bá yá ara yẹn jẹ́ ni. Okay, so iṣẹ́ wo lẹ ń ṣe? àáfàá ni ṣùgbọ́n mo ti padà di àgbẹ̀ padà láti bí ọdún méjì mò ń dáko mò ń sàn ọdún mo sì ń wá pẹ̀rẹ̀. Okay, ẹ wá lẹ fẹ́ lówó. nígbà tí wọ́n láṣìírí bíbò ní ṣiṣẹ́ fún bá ń tò kémi náà dán wo àṣeyọrọ gbu níjẹ́ bẹ́ẹ̀ kò sí àṣírí bíbò ẹ̀kẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìyẹn kẹ́ dìdákúdá ni. Báwo lẹ ṣe wá di ara àgọ́ ọlọ́pàá? mo rí kọ ọ́fíìsà mọ́nítọ́rìn kódà kò bí ó kọ wá wọ́n láwọn gba nọ́mbà mi lọ́wọ́ ẹnìkan pé àwọn fẹ́ bẹ̀ mí ní iṣẹ́ kan wọ́n ní irú iṣẹ́ wo ni ìṣùmọ̀ ẹni tí ń sọ̀rọ̀ wọ́n bá ní pé látọ̀yọ́ ni pé láti Ìbàdàn wọn ṣe ti pé bàtà wọn ti wà lọ́yọ̀ báyìí pé àwọn ra epo pé ṣùgbọ́n ilé epo yẹn ń dà àwọn láàmú kankan kí làwọn lè ṣe sí i tí kò fi ní máa da àwọn láàmú mọ́ wọ́n ní wáyà ká ṣe ètùtù àwọn àgbà èmi kàn sọ bẹ́ẹ̀ fún wọn jọ ni wọ́n bá sẹ́ndì wọ́n ní èlò ní káwọn wá mú wá mo ní ẹ fún mi ní 15,000 nígbà tí wọ́n ṣe wọ́n lẹ́ 15,000 jẹ́ 1,015. 15,000 ni. nígbà tí wọ́n sì ṣetán wọ́n ní àwọn ti náwó àwọn ọ̀lágbára ilé ni wípé 10,000 làwọn ò rí mo sì ní kò sí wàhálà wọ́n sẹ́ndì rẹ̀ wọ́n á wò pé ẹni tí ọmọ mi rí ti ìrírí tó sẹ́ndì 10,000 sí mi èmi sì ń bẹnu okóńjọ́ ni
wọ́n bá ní ọ̀dà tó bá di aago 7 àbọ̀ láàárọ̀ ìsẹ́yìn mò ń gbé ìsẹ́yìn mo wà ẹ máa bọ̀ wá wọ́n níbo làwọn ti bá mi mọ́ ní pàdé yín lọ́jọ́ ọba nísẹ́yìn nígbà tí ìsìn ní kíní kan bá nígbà tí ilé ọmọ tó ń pè mí gbọ́dọ̀ àwọn ti dé sẹ́yìn o bá lọ pàdé wọn lọ́jà nígbà tí ń de ọjà wọ́n ní ọ̀nà bo ni mo ní ọ̀nà báyìí ni abáyọ̀dé wọn bá ní tò àmì kíní kan ọ́fíìsì àbí kí wọ́n pè mí ń gbọ́ ìbò wọn ní ọ̀dà tí bá ti dé ibi tá à ń lọ ń gbé ìbò láì lọ sùkú bí wọ́n ṣe gbé masínì nìyí nígbà táwọn iwájú dẹ̀ báyìí wọ́n sọ mí náà ọkọ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lẹ́sẹ̀. so ogun àgbàtẹ́ fẹ́ ṣe ló gbé yín débi báyìí. òun ló gbé mi dé báyìí o. tí lọ́dọ̀ náà pé ohun tí ṣèṣìn lélẹ́yìí jẹ́ ó ṣèṣìn ni o irú eléyìí ò ní wáyé mọ́ o tó bá tó ṣẹlẹ̀ báyìí kò sí kankan mọ́ àtàmọ́tò láì lè kedere ni o. Ismail Abdullah. kí ló gbé yín débi. mo fi egun ẹ̀ ṣe àṣejẹ onígbín 3. ẹ fi egungun èèyàn ṣe àṣejẹ onígbín 3. ibo lẹ ti rí egungun. ó ti tó bí ọdún 4 tí ẹnìkan fún mi ẹnìyẹn ló ní tí mo bá lò pé ó máa ń ṣe ó dẹ̀ kọ́ mi ní ohun tí màá fi ṣe. so ẹ ti wá fi ṣe talẹ̀ wá fi ti àwọn bíi mélòó lẹ ti fi ṣe àṣejẹ fún. mi fi ṣe fẹ́ni ẹ̀kan o mo lọ mo lè ra ìgbín 3 mo sì ṣe é jẹ fúnra mi. ok oògùn kí ni. wọ́n ní oògùn pé ọmú àánú wa àwúre ni mi ò dẹ̀ rí nǹkan kan láti ọdún 4. iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń kọ́ ọmọ kí o. so ṣẹ́yìn ti rí i pé àwọn èèyàn ń lorú nǹkan báyẹn rí wọ́n dẹ̀ dolówó ni. mi ì rí o ẹ mọ̀ pé. orúkọ mi ni Wàsíù Tìjání. báwo ni ẹ ṣe di ará àgọ́ ọlọ́pàá. Nurudeen Abdulgani ni wọ́n mú òun ló mú wọn wá sọ́dọ̀ mi nígbà tó ní wọ́n béèrè pé ta ni òun túmọ̀ tí máa ń lo ẹ̀yà ara èèyàn. ẹ̀yà ara èèyàn wo lẹ́yìn ti lò. ẹran. bẹ́ẹ̀ ni. kí ni oògùn kí wá ní báyìí. oògùn àwúre ni. ibo lẹ ti ń rí ara èèyàn tẹ́ ń lò tẹ́ fi ń po gbogbo ẹ̀ papọ̀. lọ́dọ̀ Suleiman ni mo ti máa ń rí. ibo nìyẹn ń gbé. ní Ṣakí. èló lẹ máa ń rà á. a máa ń rà iye tá a bá ti fẹ́ rà la máa ń rà bóyá bíi 20, 30. kí ló gbé yín débí àti pé alákọ̀ọ́kọ́ kí lorúkọ yín. Abiola Nasiru. ẹ máa tó bí ọmọ ọdún mélòó. bí 46 years. wọ́n ní ọwọ́ yín ni wọ́n ti bá àwọn ẹ̀yà ara èèyàn. bẹ́ẹ̀ni oríṣiríṣi ara èèyàn ń bí báyìí. báwo ló ṣe dọ́wọ́ yín. mo gbà á lọ́wọ́ Taofik ni. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ó wà ń bí òun náà wà ń bí. ó wà ń bí kí lẹ máa fi ń ṣe. a fi ń ṣe àwúre. àwúre ok èèyàn mélòó lẹ ti fi ṣe é fún tí ó dẹ̀ ti ṣoríire. kò sí. kò sí. bẹ́ẹ̀ni. kí ló dé tí ẹ ṣe wá tí àwọn kinní ṣì wá wà lọ́wọ́ yín nígbà tẹ́ mọ̀ pé ẹ ti ṣe àwọn oògùn àwúre yìí fún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ṣoríire kí ló dé tẹ́ ṣe wá kíp àwọn kinní sí àkàtà yín tẹ́lẹ̀ tún fi ń ṣiṣẹ́ yìí tẹ́ ló ń wá ara èèyàn káàkiri. èyí tó ti mú wá fún mi náà ni mi lò tán ni mo fi ló wà nulẹ̀. a ò mà ní rógun nílẹ̀ yìí gẹ́gẹ́ ní ọ̀rọ̀ ìròyìn yìí gẹ́gẹ́ bá dé pẹ̀lú bí ẹ̀yà Yorùbá àti Haúsá bí wọ́n ṣe wọ̀ yájà tí wọ́n gbé pẹ́rẹ́gì kaná ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Ewékorò níbi tí àwọn ọ̀dọ́ kan tí wọ́n jẹ́ ẹ̀yà Yorùbá àti àwọn kan náà tí wọ́n jẹ́ ẹ̀yà Haúsá èyí tó ti fìjà pẹ́ta lórí ohun tó ní ṣe pẹ̀lú títa oògùn olóró èyí tó sì mú kí àwọn méjì fi ara gba ọgbẹ́ yánnayànna tí ọwọ́ ọlọ́pàá sì ti tó àwọn 4 mìíràn èyí tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ ní àná tí í ṣe ọjọ́rú ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2026 yìí ní nǹkan bíi ọwọ́ aago 10 kọjá 20 ìṣẹ́jú ní òwúrọ̀ nígbà tí àwọn méjì kan tó jẹ́ wípé wọ́n jingiri nínú gbígbé àti títa oògùn olóró ní ìjọba ìbílẹ̀ Ewékorò tí kan lára wọn jẹ́ Mandi àti ẹni tó fẹ́ ra oògùn olóró ọ̀hún tóun jẹ́ Haúsá tí orúkọ rẹ̀ ń jẹ́ Safiu Láì Rufai ẹni tí ó fẹ́ ra oògùn olóró lọ́wọ́ arákùnrin kan tí wọ́n ń pè ní Mandi oògùn olóró kánábìsì ọ̀hún ni ó padà dá wàhálà lẹ̀ sílẹ̀ láàrin àwọn méjèèjì nígbà tí arákùnrin Rufai tí í ṣe ọmọ Haúsá ọ̀hún tí ó gba ìpè lórí ìbánisọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó fẹ́ ra ọjà
ìyẹn kánábìsì ní ọwọ́ arákùnrin tí wọ́n ń pè ní Mandi tóun jẹ́ ọmọ Yorùbá tí ó sì bẹ̀rẹ̀ sí ní sọ èdè Haúsá pọnranran ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. níbi ibẹ̀ gangan ni ara ti ń fu arákùnrin Mandi ẹni tí í ṣe ọmọ Yorùbá ọ̀hún tó ti ń fi ẹ̀sùn kan Rufai ọmọ Haúsá wípé kí ló dé tó fi jẹ́ wípé kìkì Haúsá ni ó ń sọ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, èyí tí ara fi ń fu wípé ó ṣeéṣe kí arákùnrin Rufai yìí kó ti máa sọ fún àwọn èèyàn rẹ̀ wípé òun ń ta oògùn olóró. èyí ló mú kí wàhálà bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì, èyí tí ó sì mú kí arákùnrin tí wọ́n ń porúkọ rẹ̀ ní Mandi tóun jẹ́ ọmọ Yorùbá tí ó ṣe ìkọlù sí arákùnrin Rufai ẹni tí ó fẹ́ ra oògùn olóró kánábìsì ní ọwọ́ rẹ̀ pẹ̀lú arákùnrin kan náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Shuaibu Isiaka tí ó sì ṣe ìkọlù sí àwọn méjèèjì tó sì bẹ̀rẹ̀ sí ní ṣá wọn ní àdá yánnayànna tí ó sì ń sọ òkúta lù wọ́n kó tó di pé àwọn tí wọ́n jẹ́ ìsọmọgbé rẹ̀ tí wọ́n jọ ń ta oògùn olóró tí wọ́n jọ jẹ́ ẹ̀yà Yorùbá tí àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní wọ̀yá àjà pẹ̀lú àwọn Haúsá tó wà ní agbègbè náà kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ọ̀hún wọ́n fẹsẹ̀ fẹ́ kúrò ní agbègbè ọ̀hún. ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún ló wá padà fa hílàhílo, èyí tí gbogbo àwọn èèyàn tó wà ní agbègbè náà sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù wípé ṣé kìí ṣe wípé ìjà ẹlẹ́yàmẹ̀yà ló fẹ́ bẹ́ sílẹ̀ báyìí ni wọ́n fi tètè ké sí iléeṣẹ́ ọlọ́pàá, àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò ìlú ìyẹn civil defence tó fi mọ́ àjọ àmọ̀tẹ́kùn láti wá sí agbègbè náà láti wá jẹ́ kí ìlọgẹrẹgẹ àti ìlọ́wọ́wọ́ tó fi mọ́ àlàáfíà kó bá fi lè jọba ní agbègbè ọ̀hún. lọ́gán tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n tètè jí gìrì sí ojúṣe wọn tí wọ́n sì lọ síbi ibẹ̀, èyí tí wọ́n sì jẹ́ kí ìlọgẹrẹgẹ àti ìdákẹ́wọ́rọ́rọ́ kí ó wà ní agbègbè ọ̀hún. ṣùgbọ́n àwọn méjì èyí tí wọ́n ṣe ìkọlù sí ọ̀hún ni wọ́n ti wà ní ilé ìwòsàn kan tí wọ́n pè ní Iṣẹ́ Olúwa hospital níbi tó ti ń gba ìtọ́jú tó péye ní ìrọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́rú. ṣùgbọ́n ní àsìkò tí a fi sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n kù ni wọ́n ti sá kúrò ní agbègbè náà, èyí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti ń wá àwọn ènìyàn tí ó lọ́wọ́ nínú iṣẹ́ ọ̀hún kó tó di pé wọ́n ráwọ́ tó àwọn mẹ́rin mìíràn nínú ìṣẹ̀lẹ̀ láabi náà. nígbà tí òun náà yóò máa fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ẹni tí ó ṣe igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ASP Olúbọ̀rọ̀dé Ọ̀pẹ́yẹmí ni ó jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ni ìṣẹ̀lẹ̀ látàrí àìgbọ́ra ẹni yé kan èyí tí ó wáyé láàrin àwọn méjì kan tó jẹ́ pé wọ́n jingiri nínú ríra àti títa oògùn olóró kánábìsì láàrin ara wọn, tí ó sì jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣokùnfà bí àwọn méjèèjì ò ṣe gbọ́ra wọn yé kó tó di pé ó fa ìjà láàrin àwọn igun méjèèjì. bákan náà ló wá jẹ́ kó di mímọ̀ pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìjà àti làásìgbò ní àárín àwọn igun méjèèjì ni ó ti jẹ́ rodò lọ́múmi. ó wá fi tó àwọn ará ìlú létí wípé nǹkan tó ṣẹlẹ̀ ọ̀hún kò ṣe wípé ó ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀yà nítorí wípé oògùn olóró gangan ni ó fà á èyí tí ìjà fi bẹ́lẹ̀ láàrin àwọn igun méjèèjì, kì í ṣe wípé ẹlẹ́yàmẹ̀yà ni ó fẹ́ bẹ́ sílẹ̀ níjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn. ṣùgbọ́n títí di àsìkò tí a fi ń ka ìròyìn yìí láti iléeṣẹ́ wa Yorùbá Gidi TV, iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sì ń ṣe alamí àti ìdọdẹ àwọn tó kù tí wọ́n lọ́wọ́ nínú títa àti ríra oògùn olóró ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Ewékòró, èyí tó fẹ́ fi dá wàhálà lẹ̀ sílẹ̀ láàrin ìlú. àwọn mọ̀lẹ́bí Táíwò Hassan Ògògó ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé irọ́ pátágbu tó jìnnà sí òótọ́ ni fọ́nrán kan èyí tí ó lọ lórí ayélujára wípé ọmọbìnrin ìlúmọ̀ọ́ká òṣèré orí ìtàgé ni Táíwò Hassan Ògògó ẹni tí ó ti dolóògbé ní àsìkò tí a wà yìí Shakirat ìyẹn Kira Táíwò wípé ó ti bímọ ọkùnrin làǹtìlanti nínú ọ̀rọ̀ kan èyí tí ọ̀kan lára àwọn ọmọbìnrin ti Táíwò Hassan Ògògó tí orúkọ òun náà tún jẹ́ Halima ìyẹn Lima Táíwò èyí tí ó fi síta ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti aláwòrán tí a mọ̀ sí Instagram ẹ̀ ní ọjọ́rú àná. níbi bẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ pé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni wípé ẹni tí í ṣe Shakirat ọ̀hún ìyẹn Kira ni ó ti bímọ ọmọkùnrin. ó jẹ́ kó di mímọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ gbà ni ọ̀rọ̀ ọ̀hún ni ó jẹ́ fún gbogbo àwọn ará ìlú nítorí wípé àwọn sì ń kẹ́dùn àwọn sì ń ṣọ̀fọ̀ lórí ikú bàbá wọn èyí tí ó du àwọn jọjọ nítorí wípé àwọn fẹ́ràn bàbá wọn dójú àmì, ṣùgbọ́n àwọn ò mọ ibi tí àwọn tí wọ́n jẹ́ ará ìlú àwọn kan tó jẹ́ wípé ohun tí ò tọ́ ni wọ́n ń gbé kiri láàrin ìlú
òun ò mọ ibi tí wọ́n ti gbọ́ wípé Kíra ti bímọ ọkùnrin làǹtìlanti tí wọ́n tún kọ́ sábẹ́ rẹ̀ wípé ṣe rí ọmọ tí Kíra bí yìí níṣe ni ó jọ Táíwò Hassan Ògògó dojúdojú. Ọ̀rọ̀ yìí gangan ni ó wá sọ wípé irọ́ pátápátá tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ yìí, kí gbogbo ará ìlú kí wọ́n má tẹ̀lé ọ̀rọ̀ wípé Kíra Táíwò ìyẹn ọmọbìnrin Táíwò Hassan wípé ó ti bímọ. Bákan náà bí ẹ ò bá gbàgbé, Ògògó ni ó dágbére fún ayé pódìgbòṣe ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2026 lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin ìyẹn 66 years old lórí àìsàn èyí tí ó ní ṣe pẹ̀lú jẹjẹrẹ tó ti wọ ìpele kẹrin, tí wọ́n sì sin sí ìlú rẹ̀ ní Ìlaró ní ọjọ́ Ajé ní ìlànà ti ẹ̀sìn Islam, kí Ọlọ́run tẹ́ òkú arákùnrin ọ̀hún sí afẹ́fẹ́ rere. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó arákùnrin kan ẹni 20 ọdún tí wọ́n porúkọ rẹ̀ ní Pascal Ogbogu, èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣekú pa bàbá rẹ̀ ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta ìyẹn 56 years old ní agbègbè kan tó pè ní Àbátètè níjọba ìbílẹ̀ Àríwá Ìdímìlì ní ìpínlẹ̀ Anambra. Afurasí yìí ni ó ṣe ìkọlù burúkú yìí sí bàbá rẹ̀ ní òru ọjọ́ Ìṣẹ́gun èyí tí ó kọjá yìí, tí ó sì sá kúrò níbi tí ó ti hùwà láabi náà kó tó di pé àwọn ará agbègbè náà ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè ọ̀hún ní ọjọ́rú àná, nígbà tí ẹni tí ṣalukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra èyí tí òun náà yóò máa sọ̀rọ̀ ìyẹn SP Tochukwu Ikenga ni ó jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ ti padà tó arákùnrin afurasí náà ní òwúrọ̀ ọjọ́rú àná lẹ́yìn ìgbà tí àwọn gba ìpè wípé ṣe rí arákùnrin èyí tí wọ́n pè ní Pascal Ogbogu yìí ni ó pa bàbá rẹ̀, tí àwọn mọ̀lẹ́bí arákùnrin ọ̀hún sì tètè ké sí wọn ni àwọn tètè lọ síbi bẹ̀ tí wọ́n sì lọ ráwọ́ tó arákùnrin ọ̀hún ní agbègbè kan tí wọ́n pè ní Àbátètè ní ìpínlẹ̀ Anambra, níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kan èyí tó wà ní Eziowelle ni ó lọ síbi bẹ̀ tí wọ́n sì rí òkú bàbá ọ̀hún nínú ilé nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú bí ó ṣe ti ní àpá àdá níbi gògóńgò rẹ̀, níbi tí ọmọ ọ̀hún tó ti ṣàgbògógó bàbá rẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu bàbá rẹ̀. Nígbà tí òun náà yóò máa sọ̀rọ̀, alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ìyẹn CP Nana Ama ni ó wá gbóríyìn fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ti ọlọ́pàá fún bí wọ́n ṣe jígìrì sí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ráwọ́ tó arákùnrin ẹni 20 ọdún ọ̀hún. Bákan náà ni ó gbóríyìn fún àwọn ènìyàn ní agbègbè náà pẹ̀lú bí wọ́n ṣe sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá láti lè fi rí arákùnrin Pascal Ogbogu mú. Bákan náà ni ó tún gbóríyìn fún àwọn mọ̀lẹ́bí wípé àwọn mọ̀lẹ́bí ọ̀hún ni wọn ò dọwọ́ bo ìkà mọ́lẹ̀, nítorí wípé àwọn mọ̀lẹ́bí mìíràn ni wọn yóò dọwọ́ bo ìkà mọ́lẹ̀ tí wọn sì ní jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Bákan náà ni ó wá jẹ́ kó di mímọ̀ pé ṣe rí iṣẹ́ ìwádìí èyí tí àwọn ṣe láti lè fi ráwọ́ tó arákùnrin yìí ni ó ní ṣe pẹ̀lú ìfitónilétí pàtàkì èyí tí àwọn ará ìlú wọ́n sọ fún àwọn ọlọ́pàá. Bákan náà ni ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti gbé òkú olóògbé náà lọ sí ilé ìgbókùpamọ́sí láti lọ tún fi máa ṣe àyẹ̀wò sí arákùnrin yìí láti mọ àwọn nǹkan mìíràn tó tún ṣokùnfà ikú rẹ̀. Alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló wá jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n sọ́ngọ̀ ẹjọ́ ọ̀hún kúrò ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tí ó wà tẹ́lẹ̀, kí wọ́n mú lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tí ó ń gbógun ti ìwà ọ̀daràn tí ó sì ń ṣe ìwádìí lórí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Anambra. Bákan náà ló jẹ́ kó di mímọ̀ pé ohunkóhun èyí tí iṣẹ́ ìwádìí tó bá ti fi hàn síta ni àwọn yóò gbé ní ìgbésẹ̀ lórí arákùnrin yìí, èyí tí ó sì jẹ́ kó di mímọ̀ pé kí àwọn ará ìlú kó má tẹ̀tì láti máa ṣe ìfitónilétí fún àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá, nítorí pé ibi gbogbo kọ́ ni ọlọ́pàá lè wà, ṣùgbọ́n àwọn ará ìlú bí wọ́n bá ti kẹ́fìn kankan wọ́n tètè máa sọ fún ọlọ́pàá kí àwọn ọlọ́pàá bá fi lè máa gbé ìgbésẹ̀ èyí tí ó tọ́ lórí àwọn ọ̀rọ̀ náà. Àwọn jàǹdùkú agbébọn apanilẹ́kúnjayé ni wọ́n tún ti lọ jí èèkànkùgù kan tó jẹ́ awakọ̀ nínú iléeṣẹ́ Dangote èyí tí ó wà ní Ìbèṣè tí orúkọ rẹ̀ ń jẹ́ Usman Omar tí gbogbo ènìyàn tún mọ̀ sí bàbá olówó ní ìlú kan tí wọ́n pè ní Ajíbáwo ní
ẹgbẹ́ ìjàkọ orílẹ̀ níjọba ìbílẹ̀ àríwá yewa ní ìpínlẹ̀ Ògùn níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde fún iléeṣẹ́ wa Yorùbá Gidi TV. Ìròyìn gbé jáde wípé ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ṣẹlẹ̀ ní òru ọjọ́rú àná nígbà tí Umar tí ó ń padà bọ̀ láti ibi iṣẹ́ rẹ̀ kó tó di wípé ó dé ilé rẹ̀ ní ọwọ́ alẹ́gbẹ̀rẹ́ èyí tí àwọn tí wọ́n sì jẹ́ jàǹdùkú ẹ̀dá ọ̀hún tí wọ́n sì ràgàbó tí wọ́n sì gbé wọ inú igbó sá lọ. Ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn jàǹdùkú ẹ̀dá yìí ni wọ́n jẹ́ 3 níye èyí tí wọ́n dìyà mọ́ra teyínteyín tí wọ́n sì ti ń ṣọ́ ẹni tí í ṣe awakọ̀ ọ̀hún nígbà tí wọ́n sì rí wípé ó bọ́lẹ̀ ní iwájú ilé rẹ̀ ni wọ́n sì ràgàbó tí wọ́n sì wọ́ inú igbó sá lọ síbikíbi tí ẹnikẹ́ni ò mọ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ṣe ráwọn jàǹdùkú ẹ̀dá yìí wọn ò gbé ọkọ̀ kankan wá ṣùgbọ́n wọ́n ti ń ṣe alamí arákùnrin yìí kó tó di wípé wọ́n gbé iṣẹ́ láabi yìí kó tó di pé wọ́n gbé jáde ní alẹ́ àná. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ àwọn ènìyàn tó wà níbẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin Umar yìí ni ó jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ́ awakọ̀ fún iléeṣẹ́ Dangote tó ń ṣiṣẹ́ ní Ìbèṣè ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé àwọn jàǹdùkú yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kíkankíkan èyí tí wọ́n fi ń dẹ́rù ba àwọn ènìyàn tó wà ní agbègbè náà láti má bàa dá sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé wọ́n gbé arákùnrin ọ̀hún sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti wá fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni wọ́n jí arákùnrin yìí gbé ṣùgbọ́n wọn ò tí ì gbọ́ kankan láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jí arákùnrin yìí gbé níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ ẹni tí í ṣe igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ASP Olúbọ̀rọ̀dé Ọpẹ́yẹmí. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ti mọ̀ wípé wọ́n ti jí awakọ̀ àjàgbé yìí gbé ṣùgbọ́n ohun tó ní ṣe pẹ̀lú àwọn tó jí gbé àti ibi tí wọ́n gbé lọ làwọn ò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ títí di àsìkò tí a fi ń ka ìròyìn yìí nítorí pé wọn ò tí ì gbọ́ kankan láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n jí arákùnrin yìí gbé sá lọ. Pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ti wá rí báyìí ní agbègbè Ìbèṣè ní ìpínlẹ̀ Ògùn ní àwọn awuyewuye kan ti ń jẹyọ lórí bí àwọn gbọmọgbọmọ àìsètò ààbò bí ó ṣe ti ń di lemọ́lemọ́ láwọn apá agbègbè ọ̀hún bíi orílẹ̀ ìjàkọ Ajíbáwo àti ìjọba ìbílẹ̀ àríwá yewa níbi tí àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá níbi tí wọ́n ṣe ọṣẹ́ wọn ní gbogbo àsìkò ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní agbègbè náà wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n máa jígìrì sí ojúṣe wọn láti rí i dájú wípé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún kúrò ní ọwọ́ àwọn ajínigbé apanilẹ́kúnjayé. Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti fi àwòrán àwọn ọlọ́pàá èyí tí wọ́n lùgbàdì ikú òjijì nínú ìtàpórógan ìbọn láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn jàǹdùkú ẹ̀dá tí a mọ̀ sí báńdíìtì tí wọ́n da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n lé ní 400 níye èyí tí wọ́n gbé pẹ́rẹ́gì kaná ní agbègbè kan tí wọ́n pè ní Màkúkù ní Ṣàkábà ní ìpínlẹ̀ Kẹ́bí níbi tí àwọn jàǹdùkú ẹ̀dá ọ̀hún níbi tó ti fẹ́ lọ ṣọṣẹ́ ní àwọn ìlú tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ṣàkábà ní ìpínlẹ̀ Kẹ́bí. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ náà àwọn ọlọ́pàá èyí tí wọ́n jẹ́ 44 níye láti ìlú Àbújá ni wọ́n ti fara káṣá nínú ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n àwọn 10 ni wọ́n gbẹ̀mí lójú ẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ láabi kan èyí tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2026 yìí èyí tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti fi orúkọ àti àwòrán àwọn ọlọ́pàá èyí tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún síta fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí wọn àti láti kọrin re kì wọ́n nítorí wípé wọ́n ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà láti lè rí dájú wípé wọ́n dóòlà àwọn ènìyàn ní agbègbè náà ṣùgbọ́n wọ́n san gbèsè ìdíyelé èyí tí ó ga jù tí a mọ̀ sí ikú. Orúkọ wọn nìwọ̀nyí: SP ìyẹn Superintendent of Police Bala Buba, Inspector Stephen Simon, Inspector Solomon Jatau, Inspector Ayuba Hasan, Inspector Omar Yahuza, Inspector Hawal Sani, Inspector Abdullahi Magaji, Sergeant Momo Jimoh Hamza, Corporal Upong Otegon àti Corporal Adam Abdulhakeem. Àwọn mẹ́wẹ̀ẹ̀wá ọ̀hún ni wọ́n ti fi ẹ̀mí wọn ra
ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ènìyàn padà ní agbègbè náà, ṣùgbọ́n ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹni yìí ni wọ́n wà ní ibùba wọn kó tó di wípé wọ́n kẹ́fín wípé àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá tí wọ́n lé ní 400 tí wọ́n wà lórí alùpùpù ìyẹn ọ̀kadà tí ó lé ní 200 níye, ìyẹn 250 motorcycles tí àwọn jàǹdùkú agbébọn mẹ́ta sì wà lórí ọ̀kadà kọ̀ọ̀kan níbàámu pẹ̀lú ọ̀rọ̀ náà. Àwọn mẹ́ta tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá ọ̀hún ni wọ́n di ìhámọ́ra teyínteyín pẹ̀lú àwọn ìbọn burúkú èyí tó fẹ́ lọ fi ṣọṣẹ́ láwọn ìlú kọ̀ọ̀kan ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Kebbi àti àwọn ìlú kọ̀ọ̀kan èyí tí ó súnmọ́ àwọn ìjọba ìbílẹ̀ náà. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá yìí ni wọ́n rí wípé bí àwọn bá fi lè sá kúrò ní ibùba wọn, àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá ọ̀hún ni wọ́n yóò ráyè wọ ìpínlẹ̀ Kebbi àti ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe ọṣẹ́, èyí tí ọṣẹ́ tí wọ́n ó sì ṣe yóò pọ̀ ní àpọ̀jù. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé ohun kan tí àwọn lè ṣe ni wípé káwọn wulẹ̀ gbéná kojú wọn, ṣùgbọ́n ohun tí wọ́n mọ̀ dájú ni wípé àwọn ẹni yìí ni ó pọ̀ jù wọ́n lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n dé ojú ọ̀gbagadè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ fúnra wọn kó tó di wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá tí wọ́n jẹ́ 17 ìyẹn 17 tí àwọn 17 sì gbẹ́mìí lójú ẹsẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú ẹ̀dá ọ̀hún tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ àìmọye wọ́n sì fi ara gba ọgbẹ́ ọta ìbọn yánnayànna. Bákan náà ni àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ 34 ọ̀hún ìyẹn 44 ni àwọn náà fara káṣá tó sì jẹ́ pé 4 nínú wọn ni ó gbẹ́mìí lójú ẹsẹ̀ táwọn yòókù náà sì ti fi ara gba ọgbẹ́ ọta ìbọn yánnayànna tó sì ti ń gba ìtọ́jú tó péye lọ́wọ́ báyìí ní ilé ìwòsàn kan èyí tí wọ́n fi orúkọ rẹ̀ léde. Ohun tí àwọn ènìyàn wá ń sọ lásìkò tí a wà yìí ni wípé kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má dágunlá sí àwọn ènìyàn yìí nítorí pé gbogbo wọn ni wọ́n ti san ìdíyelé yìí tí ó ga jùlọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ti di àkàndá ẹ̀dá nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó ti jáde láyé. Kí wọ́n má dágunlá sí àwọn òbí tàbí àwọn ìyàwó wọn tó fi mọ́ àwọn ọmọ èyí tí àwọn ẹni yìí fi sílẹ̀ tàbí èyí tí ó wà ní ilé wọn, nítorí wípé iṣẹ́ ọba gangan òun ni wọ́n lọ jẹ́. Kí wọ́n má sọ ọ̀rọ̀ òun di wípé àìbọ́ba pàlà kí ọkọ ọba kó mọ̀ sani lẹ́sẹ̀, ṣùgbọ́n kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe ohun tó yẹ àti ohun tó tọ́ fún àwọn mọ̀lẹ́bí àwọn ẹni yìí kí wọ́n má bàa máa kábàámọ̀ wípé kí ni àwọn ṣe iṣẹ́ yìí fún. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 080 28 12 1088.